ṣé ẹ rí ọ̀rọ̀ Agbala Gabriel, Pastor Gabriel wọn, Pastor Gabriel nìbàdàn, ọ̀rọ̀ rẹ̀ businessman ni. Òun tún wò wípé tóun tún mú, ẹ má bínú nú UI mú wa, òun tún wò wípé kóun tún mú ọgbọ́n yẹn mọ́ iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀. Ní ló fi ń lọ wá àwọn aláìsàn lóríṣiríṣi, àwọn tí ó kù díẹ̀ káàtó, wọ́n á wá wọn kàn, wọ́n á gbé kámẹ́rà lọ sọ́dọ̀ wọn, wọ́n máa ń rán àwọn èèyàn wọn tán bá ní, wọ́n á rán àwọn èèyàn wọn pé kí wọ́n lọ síbẹ̀, kí wọ́n lọ wò ó ṣé ẹni yẹn wọ́ọ̀t kí àwọn gbé kámẹ́rà lọ sọ́dọ̀ ẹ̀, káwọn lọ ṣe interview tó máa pa owó àbí ò ní pa owó. Wọ́n ti sọ ìyẹn di iṣẹ́ tí wọ́n náà fi ní àwọn ní foundation. Nígbà ẹ wo ọ̀rọ̀ Muyideen gbà yẹn, Muyideen Agbala Gabriel, ṣé mọ̀ wípé wọ́n wá Muyideen kan náà ni, iná ò wọ̀ mọ́, Muyideen ò lè mú kinní yẹn mọ́ra mọ́, ló fi ń force out, ló fi di wípé ó ń nà àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Wọ́n fi ẹlẹ́dàá rẹ̀ gba owó lọ́wọ́ àwọn èèyàn, wọ́n gbowó yẹn tán, wọ́n ṣe nǹkan, wọ́n fẹ́ yọ̀ǹda ilé fún Muyideen mọ́. Muyideen ó dẹ̀ fi lélẹ̀ because kò lè cope pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nínú ọgbà wọn. Ẹ wo woman tí ṣé gẹ́rẹ̀ lámà pẹ̀lú àbí woman lady yẹn tí ọ̀rọ̀ tọrọ tiẹ̀ náà tún di wàhálà sí yẹn. Lady yẹn náà wọ́n ti kọ́kọ́ gba owó lọ́wọ́ ẹ̀ nọ́mà, wọ́n tún fi gba owó, wọ́n yọ 4 million naira gẹ́gẹ́ bí interview tí ó ṣe lọ́dọ̀ ọkọ àwọn single mother Akeem. Ó túmọ̀ sí wípé Pastor Agbala Gabriel yín ó ń fi ọgbọ́n kún iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Èyí tèmi kan rò ní wípé kò ní dá kó rí bẹ́ẹ̀ because àwọn kan wà tí wọ́n súnmọ́ táwa náà dẹ̀ mọ̀ tó máa fi kíní yẹn affect, tí wọ́n rí pé bóyá irú kankan náà jọ ní àwọn àtòun náà. Nígbà tí èèyàn wà nú àìsàn tó tó báyẹn, ó dẹ̀ ló fẹ́ ràn lọ́wọ́, ẹsẹ̀ ti kámẹ́rà, ó ti níye tẹ́yìn náà máa yọ, ẹ̀dẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ìránṣẹ́, ṣé n tọ́lọ́run fi rán yín nìyẹn? Pastor Agbala Gabriel, ṣé n tọ́lọ́run fi rán yín nìyẹn? Ẹlẹ́fẹ́ help èèyàn, ẹ̀ ń gba owó lọ́wọ́ ẹ̀ before kẹ́ tó set kámẹ́rà fún. Ó túmọ̀ sí wípé business àwọn fẹ́ ṣe o. Àwọn tí wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n tọ́kàn jẹ́ bloggers náà lè ṣerú nǹkan yẹn, wọ́n á mọ̀ pé business ni o madam, tábà ti bá ń gba bóyá 5 million naira, àwa náà á gba bóyá 500,000 bẹ́ẹ̀ o. Wọ́n á ti jọ ní rapport pé okay, wọ́n á sign pé okay, because kò easy náà kéèyàn tó sọ wípé òun fẹ́ báyàn tọrọ owó ní online. But ẹ̀yin mú iṣẹ́ ìránṣẹ́ mọ́tọ̀dọ̀ yín, ẹ mú iṣẹ́ ìránṣẹ́, ẹni Ọlọ́run pè yín ni, kì í ṣe pé Ọlọ́run pè yín pé kẹ́ máa ṣàánú àwọn èèyàn. Ẹni Ọlọ́run pè yín láti máa tú àwọn ẹ̀dá kan sílẹ̀, kí èyí tó wá ṣe tó jẹ́ pé bọ́lọ́run ṣe pè yín tó, ẹ̀ ń fi orúkọ wọn gba owó pẹ̀lú àìsàn tó ń ṣe wọ́n, ẹ̀ fi ń gba owó, ẹ̀yin náà tún wá ń yọ percentage yín níbẹ̀, ẹ̀ tún máa ń yọ ju Olóhun lọ. Lọ́jọ́ sí tá à ń pariwo, àwọn èèyàn ní ayé ti ẹni àṣegbá ni, àwọn ará Amẹ́ríkà London dẹ̀ ń pè wípé àwọn táwọn ń fi owó sílẹ̀, àwọn ò gọ̀. Ẹ má jẹ́ kí oore ṣíṣe sú àwọn èèyàn, because ṣíṣe oore tí wọ́n ń ṣe oore tí ó bá ti ń lọ lórí wípé àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀, ayé ò ní fẹ́ ṣe oore mọ́. Ẹ wò ó, Ọládìkan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi.